Ìkọlù tó wáyé ní OAU, àwọn akẹ́kọ̀ọ́ pè fún ààbò tó péye lẹ́yìn táwọn mẹ́ta ti farapa. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà nílùú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti pè fún ààbò tó péye fún àwọn akẹ́kọ̀ọ́ lọ́gbà náà látàrí ìkọlù tó ń wáyé lemọ́lemọ́ lẹ́nu ọjọ́ mélòó yìí, ní pàtàkì jùlọ lágbègbè ilé ìgbé Mọ́remí tó súnmọ́ ilé ìwé náà pẹ́kípẹ́kí. Tí ẹ ò bá gbàgbé, lọ́jọ́ Monday làwọn jàǹdùkú kan kọlu àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ìgbé Ọ̀rẹ́ Olúwa tó wà ní Mọ́remí Estate ní ìlú Ilé-Ifẹ̀. Ní nǹkan bíi aago 11 alẹ́ tí wọ́n sì gba àwọn dúkìá àti owó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ yìí. Bákan náà la tún rí gbọ́ pé akẹ́kọ̀ọ́ kan dàwátì láti ìgbà náà látàrí ìkọlù yìí tí wọn kò sì mọ ibi tó sọlẹ̀ sí. Àwọn ọ̀daràn náà ni wọ́n ní wípé wọ́n wá pẹ̀lú àdá, kùmọ̀ àti àáké tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ dá ọgbẹ́ sí ara àwọn akẹ́kọ̀ọ́ kó tó di wípé wọ́n gba àwọn dúkìá ọwọ́ wọn sá lọ. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, àwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ìwé náà wọ́n sáré wá dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ tó farapa yìí tí wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Àmọ́ ṣá, agbẹnusọ fún ilé ìwé náà ọ̀gbẹ́ni Abíọ́dún Ọlánrewájú nínú àtẹ̀jáde tó fi léde lórúkọ gíwá àgbà ilé ìwé náà láti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí. Ó ṣe é lálàyé wípé àwọn agbófinró ti gbọ́ sí o tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìtọpinpin láti mú àwọn tí wọ́n hùwà láabi yìí náà. Lára àwọn akẹ́kọ̀ọ́ tó farapa tó dárúkọ náà ni Ògèdèngbé Emmanuel, Olúwafẹ́mi, Akínríyìbí Emmanuel àti Ọlálékan David Okemiga, táwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ akẹ́kọ̀ọ́ tó wà nípele àṣekágbá lọ́gbà ilé ìwé náà. Gíwá ilé ìwé náà ló dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá lórí ìdásí wọn. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn agbófinró àti àwọn àjọ DSS. Bẹ́ẹ̀ ló rán wọn létí wípé kí wọ́n má ṣe káàárẹ̀ nínú ìlérí wọn tí wọ́n ti ṣe wípé àwọn ó ṣàwárí àwọn ọ̀daràn tí wọ́n ṣe ìkọlù náà. Àwọn akẹ́kọ̀ọ́ ọgbà ilé ìwé ọ̀hún tí wọ́n gbóríyìn fún àtìlẹ́yìn àwọn aláṣẹ ilé ìwé náà síbẹ̀ tún tẹnumọ́ pé àwọn fẹ́ kí ilé ìwé yìí túbọ̀ kọ́ ilé ìgbé púpọ̀ sínú ọgbà fún àwọn akẹ́kọ̀ọ́ nítorí ààbò inú ọgbà yàtọ̀ sí ààbò níbòmíràn. Àwọn tó farapa ni wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ nílé ìwòsàn. Bẹ́ẹ̀ ni gíwá ilé ìwé náà ọ̀jọ̀gbọ́n Bámirẹ́ sọ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò jẹ́ kí òun ó pàdánù akẹ́kọ̀ọ́ sínú ìkọlù náà, tí iléeṣẹ́ ọlọ́pàá náà sì jábọ̀ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àti ọ̀wọ́nìkín ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti rí i dájú wípé àwọn mú àwọn tí wọ́n ṣe ìkọlù náà àti pé láìpẹ́ làwọn yóò sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n mú. Ikú agbẹjọ́rò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Tèmítọ́pẹ́ Odù tí wọ́n sọ pé ó pàdé ikú òjijì látọwọ́ ọkọ rẹ̀, Christopher Odù, ti dá wàhálà ńlá sílẹ̀ báyìí o. Ìdí ni pé àwọn agbẹjọ́rò ẹgbẹ́ ti sọ wípé ìwádìí tó lọ́rìn gbọ́dọ̀ wáyé lórí ikú ọmọbìnrin náà kí wọ́n sì fi ìyà tó tọ́ jẹ ẹni táwọn fura sí wípé òun ló pa á. Nínú àtẹ̀jáde táwọn lọ́ọ̀yà ẹgbẹ́ obìnrin náà fi léde ni wọ́n ti sọ wípé ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 14 oṣù kẹwàá ọdún tá a wà yìí òun lọmọbìnrin náà pàdánù ẹ̀mí rẹ̀ ní ilé wọn tó wà ní Ádámọ̀ nílùú Ìkòròdú, àti pé ní ìṣojú ọmọ obìnrin tó dolóògbé yìí náà ni wọ́n sọ pé wàhálà ọ̀hún fi ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ náà sì padà já sí ikú fún un. A gbọ́ pé wọ́n kọ́kọ́ fi ọlọ́pàá mú ọkùnrin náà tí wọ́n tì í mọ́lé, ṣùgbọ́n àwọn ọlọ́pàá padà fi ọkùnrin náà sílẹ̀ o, àti pé kàyéfì ńlá tó jẹ́ fún àwọn ènìyàn pẹ̀lú bí ọkùnrin náà ṣe fẹ́ sáré sin òkú ìyàwó rẹ̀ yìí. Àwọn lọ́ọ̀yà ẹgbẹ́ obìnrin ti sọ wípé àwọn kò ní jẹ́ kí ikú ènìyàn àwọn yìí lọ lásán o. Wọ́n dúró digbidigbi, wọ́n ní sẹpẹ́ làwọn wà lẹ́yìn òbí ọmọbìnrin tó kú náà kí ìdájọ́ òdodo sì wáyé lórí ikú òjijì tó pa ọmọbìnrin náà. Wọ́n ti wá rí ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó, wọ́n ti rọ̀ wípé ẹ dákun ẹ gbà wá. Bákan náà la gbọ́ wípé àwọn
ṣẹ̀ṣẹ̀ gba olóògbé wọlé gẹ́gẹ́ bí ojúlówó agbẹjọ́rò ní ìlú Àbújá ni tí obìnrin náà sì ń sa ipá rẹ̀ láti rí wípé kò sí ẹnikẹ́ni tí wọ́n tẹ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ ní sàkánì tí òun wà o, ṣùgbọ́n ó ṣeni láàánú pé ikú òjijì òun ló pa ọmọ obìnrin náà. Bákan náà ni wọ́n sọ pé wọn kò ní dákẹ́ láti máa pariwo. Bákan náà ni wọ́n sọ pé àwọn ké gbàjarè pé àwọn ọlọ́pàá gbọ́dọ̀ fi ọwọ́ òfin mú ọkọ obìnrin yìí kí ìdájọ́ òdodo sì wáyé lórí ikú tó pa lọ́ọ̀yà náà. Gẹ́gẹ́ bí àlàyé tó wà níbí o, wọ́n ní àwọn ti rọ ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀‐èdè yìí, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, ọ̀gá ọlọ́pàá tẹ̀sán Ádámọ̀ àti ìjọba ìpínlẹ̀ Èkó láti bá wọn dá sí ọ̀rọ̀ náà kí ikú ọmọbìnrin náà yìí yan lọ́ọ̀yà kí ó má bàa lọ lásán. Ti máa rí gbogbo àwọn fọ́nrán wa tí a bá ti ń jù sílẹ̀. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.